Ajeyemi. Kí ni ẹ? Ó fẹ́ kí n lọ síbi tí mò ń lọ ni. Àbọ̀rọ̀ kẹ́ má lọ síbi tí ẹ lọ. You are dressed already. Èèyàn kì í ní igi ńlẹ̀ kó má mèso ẹ̀. I understand you. It's okay. Ṣé kí n mú mi wá? I'm okay. At least water. I'm okay. Easy. Easy. Alhaji, kí ló ṣe? Ta ló wà nílé? Dúró náà, kí ló ṣe? Alhaji jọ̀ọ́ dúró náà, kí ló ṣe náà? Kami! Alhaji, kí ló ṣe náà? Alhaji, kí ló ṣe wọ́n? Alhaji, hospital, ẹgbàá mi lẹ́yìn mi. Alhaji, má ṣe bẹ́ẹ̀. Má ṣe bẹ́ẹ̀, Alhaji. Dókítà, ẹ bá mi sọ̀rọ̀. Báwo lára Alhaji? Madam, mo fẹ́ kẹ́ mọ̀ pé àwa dókítà a kàn ń gbìyànjú ni. Ọlọ́run ọba nìkan òun ni olùwòsàn.
Doctor, a mọ̀ pé Ọlọ́run ọba lolùwòsàn. Àmọ́ a ní láti mọ condition Alhaji. Bẹ́ẹ̀ni, ẹ bá mi sọ̀rọ̀. We need to know ẹjọ́ torí Ọlọ́run. Ẹ bá mi sọ̀rọ̀. I'm sorry. Sorry for what? Sorry for what? We've tried our best possible. We've lost Alhaji. Ẹ ti ṣe kí ni? Alhaji ti dà. Ah! Allahu Akbar! Allahu Akbar! Allahu Akbar! Alhaja! 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 Hey! La ilaha illallah. La ilaha illallah. Alhaja! La ilaha illallah. Inna lillahi wa inna ilayhi raji'un. Ọ̀dọ̀ Ọlọ́run láti wá. Ọ̀dọ̀ rẹ̀ la sì padà sí. Alájà, ọ̀rọ̀ ẹkún kọ́ ló wà nílẹ̀ yìí o. Ẹ gbọ́dọ̀ ṣara gírí. Torí tẹ́ bá ń ṣe báyìí, kí ni káwọn ọmọ yìí máa ṣe? Ṣé wàá rí? Kò sí ẹni tádánwò Ọlọ́run ò kí ń dé bá o. Wàláì kò sí. Àmọ́ ìmọ̀ọ́nì yín gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo òun ló ṣe kókó. Ọlọ́run á máa fọ Alhaji. Ọlọ́run á máa foríjì wọn. Ẹ jẹ́ ká tẹ́wọ́ àdúrà. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Qul ya Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ la bí mi. Mo ṣẹ̀ṣẹ̀ wá gbàgbọ́ dájú sáká báyìí ni pé igi tó bá tó ìpẹnu gbó àmọ́ kò yọ jẹ́ bí Alhaji. Alhaji tí èkó yẹn nìkan kékeré bí ṣe ń pọ́nmọdélé bẹ́ẹ̀ ni pàgbàlagbàlé. Alhaji ò tiẹ̀ fẹ́ mọ̀ kò fẹ́ mọ̀ kó sì sí òun ni mo jẹ́ iyì àti ọ̀wọ̀ tí ń bù fún mi. Ọmọ ṣe o. Àmọ́ ikú mọ̀ pé nìkan la yẹ pa ṣùgbọ́n ìgbàkigbà tí kú bá máa dé ìwà rere ni kó dé bá mọ́ wa lọ́wọ́. Ẹ dákun tún ti ya tán náà nù ni ṣé bí n ṣe ní Alhaji mọ́ náà nù ni gbogbo ẹ̀kan tiẹ̀ wá dáwẹ́ lò ó ti tán báyìí. Kò jù bẹ́ẹ̀ lọ kí gbogbo olówó ayé máa rántí wípé lójijì ní kú ń dé. àfikún náà jẹ́ kí iwájú tí wọ́n dojú kọ́kọ́ dá ẹ̀yìn tí wọ́n sì fílẹ̀ náà kọ́ mọ́ bàjẹ́. Àwọn bàbá ti jẹ so, àwọn ọmọ lẹ́yìn kan. Ègún ìdílé Kazeem. Kó má ṣe jà mí o. Kazeem. Kazeem. Subhanallah. Subhanallah. Àwọn bàbá ti jẹ so, àwọn ọmọ lẹ́yìn kan. Ègún ìdílé ó ti rùn ó kéré mọ́ kó má ṣe jà mí. Èdùmàrè ṣá mi. Khalid. Ṣá mi. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Tọ́níkà má jẹ́ lájẹ́ tógun fi bẹ́ẹ̀lẹ̀ ègún jà ọ́. Ọmọ ìyá mi jápa o èmi ti jápa wo mú ìwà mo ti jápa Ọlọ́run bó bá dẹ̀wọ̀n ya ẹ̀ kò lọ dárúkọ mi kí ni o tẹ̀ bá wèrè sọ ọ̀gbẹ́ni ṣèbí tẹ bá rí gbálẹ̀ máa rá mi. If you move never move. Àsọtẹ́lẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ tí bàbá sọ. Ó ti síbọ̀ yìí náà kó ṣe tẹ́lẹ̀ pa ilé ìdáhùn. Àjọ yìí ni àjọ yìí bá wo. Ẹ̀ṣẹ̀ wa àwọn bàbá ti jẹ́ so.
alájà nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ o lórí àlátẹ́láì. èmi náà ti mọ̀ mo ti mọ̀ pé àmì burúkú kan ni àlá yẹn máa jẹ́. Ọlọ́run má jẹ́ fojú sunkún ọmọ. àmín Ọlọ́run ní jẹ́ kẹ́ fojú sunkún ọmọ rọ́bìlì káàbà ní agbára Ọlọ́run mọ̀ inshallah bí kúdírọ́tìlá ẹ̀ ní fojú sunkún ọmọ. àmọ́ ṣe rí ìsì ara tí mo ṣe ọkọ yín gangan lè kó ẹ̀dá tó dá gbogbo ọ̀rọ̀ yìí sílẹ̀ o. aláàjì ọkọ mi olóògbé kí lọkọ mi lè ṣe tó tó bẹ́ẹ̀. lóòótọ́ aláàjì lè jẹ́ olùsílọ́hún lójú gbogbo àwọn èèyàn àmọ́ ìkọ̀kọ̀ aláàjì ò dá lójú Ọlọ́run ìkọ̀kọ̀ aláàjì ò dá fa. mo ń gbọ́ yín ẹ máa sọ ti yín lọ. etí ò kì í gbọ́ méjì lẹ́ẹ̀kan náà ẹgbẹ́ kọ̀ ló. ta ló ń pè ńgbà téèyàn ń bízì yìí. ẹgbẹ́ kọ̀ ló. Hello? Ìyá Khalid ló ń sọ̀rọ̀ o. Police station. Kí ló dé? Kí lọ́mọ mi ń ṣe police station? Ó dá ó ti farabalẹ̀. Ẹ sọ̀rọ̀. Ọmọ èmi ni mo bí Khalid. Kí ló ṣe? Kí ló ṣẹlẹ̀? Àwọn sùbìláì. Àbí ẹni yìí ṣe mistake ni àbí èmi kọ́ ló fẹ́. Ẹgbàá mi ni ìyá Khalid. Kí ló wá ní kó ṣẹlẹ̀? Khalid ọmọ mi. Khalid ọmọ mi. Kí ló ṣe? Wọ́n lọ ṣìbọn yìí fún. Allah! Inna Allahi wa inna ilayhi raji'un. Ẹ jóná alájà àbí mi kọ́ ló fẹ́ pè ní. Ọmọ mi. Hello alájà. Ẹ káàárọ̀ alájà. Alájà, ẹ jẹ́ ká sì gbé ọ̀rọ̀ owó yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Ó dàbí ẹni pé bad news wà o alájà. Àwọn bàbá ti Jésù. Alájà, ó pẹ́ tí mo ti gbọ́rù nǹkan báyìí last. Táíwò, èmi ni mo sọ fún Kẹ́hìndé pé kó sọ fún ẹ kó wá rí mi tó bá ti dé. Bẹ́ẹ̀ni, immediately tó ti dé náà mo sọ fún. Oh good. Nǹkan tí mo fẹ́ rí ẹ̀yin méjèèjì fún ó pọ̀ bí ojú ọ̀rọ̀ owó tó yẹ kẹsàn-án lọ. Ẹ gbọ́ mi dáadáa o. Owó wà very important nínú iṣẹ́ tá à ń ṣe. Tí ẹ bá dé wòye oògùn tá à ń fún alájà on a daily basis, ẹ máa rí i pé owó tó wà láàkáùntì yín ò ká nǹkan kan rárá. And at this point in time, ẹ máa need àti make more payments àkáùntì yín ká tó lè ṣe anything. Doctor, lóòótọ́ a mọ̀ pé owó tá a jẹ pọ̀ gan, but any amount tá a bá jẹ a máa san. Ẹ jọ̀ọ́, àlàáfíà alájà ló ṣe kókó right now, ẹ jọ̀ọ́. Èmi náà ti ń expect a statement yẹn. Bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ mọ̀ pé tí ò bá ṣe family court ṣe ta ni fúnra wa, mo ti máa stop treatment tá à ń fún alájà. Mi ìṣàlẹ̀ ti torí pé à ń fún alájà ní treatment káwa náà jẹ́ gbèsè. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé kò sí hospital náà láyé tí ẹ máa gbé alájà lọ tí wọ́n sì máa treat wọn with the amount of money in your account. Mo wá fẹ́ sọ fún yín ni pé láàárín èní sí ọjọ́ mẹ́ta, ẹ jọ̀ọ́ ẹ try to make more payment. Ọjọ́ mẹ́ta. Yeah, ọjọ́ mẹ́ta. Tí ẹ bá make more payment, I am sorry to say, I might need to stop treatment alájà. Ẹ jọ̀ọ́ doctor, ẹ má stop treatment alájà. Ẹ jọ̀ọ́, ọjọ́ mẹ́ta ó ti dé tán. Ẹ jọ̀ọ́. Ẹ̀yin náà ẹ try àti understand mi, kankan náà lájọ ń sọ ibi tá a lọ lókàn yàtọ̀. Tí ẹ bá ti sanwó fáwa náà, àwa náà máa run at loss. Tá bá dẹ̀ run at loss, ẹ ní lè gbéyàn wá síbí báyìí lọ́jọ́ mi. Nítorí relationship tó wà láàrin wa ni mo ṣe fún yín láàrin èní sọ́jọ́ mẹ́ta. Ẹ má gbàgbé, èmi náà ò lè miss business pẹ̀lú relationship. Ègún ìdílé ó ti rún ó kéré mọ́ kó má ṣe jà mí. Ẹ má stop treatment alájà. Kò síbi tá a fẹ́ gbé wọn lọ. Okay, ẹ mọ̀ ohun tó ṣẹlẹ̀. Tí ẹ bá fẹ́ ká stop treatment alájà, ẹ̀yin náà jọ nítorí Ọlọ́run ẹ bá wa make more payment. Doctor, ìjọ. Èso
èso. Èwo lẹ́yìn náà ti sọ ìwà. Kí ló ṣókùnkùn sí nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Nígbà tí bank manager Alhaji ti jẹ́ kó yé wa wípé trip tí Alhaji fẹ́ lọ kó tó ṣaláìsí wọ́n ti ṣe transaction 150 million naira sáwọn tó fẹ́ lọ bá lọ́hùn wọ́n dẹ̀ fi gbogbo dọ́kúmẹ̀ntì hàn wá lẹ́yìn ìgbà yẹn náà lẹ́tún ní ọjà rí sómi. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ní ti ọ̀rọ̀ alájà àìmáṣe nǹkan kan pa yẹn bẹ́ẹ̀ tó ní àwọn nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún yín tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kó lè yé yín dáadáa nígbà tí Alhaji wà láyé. Alhaji was a businessman and nǹkan tó ṣẹlẹ̀ as a matter of fact and urgency òun ni mo fẹ́ wá sílé láti wá ṣe àlàyé fún alájà before kẹ́yìn tó wá bá mi. Nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó ti jẹ́ kí gbèsè wá o. Ṣé wá rí gbèsè tó wà nílẹ̀ yìí? Ṣé rí company irú ẹ̀ méjì kò lè sọ tán. Orí ọ̀rọ̀ gbèsè yìí náà dẹ̀kẹ̀rẹ́ ilé tẹ́ ń gbé ó lè fara gbá ń bẹ̀. Manager kí lẹ ń sọ yìí ilé tá ń gbé ẹ jọ̀ọ́ ṣé nǹkan tẹ́ ń try láti sọ báyìí ni pé àti company àti ilé wa ni dáàdì ti fi yáwó kan tó kú. Ẹ má ṣì mí gbọ́ rárá o Alhaji òun ṣe onígbèsè but as a businessman that he was businessman máa ń fi facility ṣe business tán lọ ṣe fún importation àwọn láti access the facility in accessing their facility ni àwọn báńkì sọ pé for safety and for their own back end ni wọ́n fi request pé kí Alhaji fi àwọn kankan sílẹ̀. Alhaji fi ìwé company àti ìwé ilé ilẹ̀ owó náà tí wọ́n dẹ̀ gbọ́ àpọ̀ náà fi ṣe business importation òun náà lẹ́dẹ̀ tí mo bó ṣe ṣẹlẹ̀ tó rí yìí báyìí òun ló jẹ́ kí gbèsè kó wọlé o. Alhaji is not a debtor. Manager Sherry gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ yìí a máa sọ later a máa discuss it later for now nǹkan tó wà important ni owó tá a máa fi treat mom sí tá a máa lọ fún wọn hospital doctor ní ká lọ wá 150,000 naira wá ibo la ti fẹ́ rí 150,000 naira ẹ jọ̀ọ́ ẹ̀yin náà lẹ lè help wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí health mọ́mí tiẹ̀ fi wà stable náà a máa sọ every other thing later. You see lórí ti 150,000 naira yẹn we can do something about it bó tilẹ̀ jẹ́ pé láti personal account mi. ṣẹ̀bi yín àgbà ìyá oníṣekúṣe máa bójú lójú kù aṣẹ́wó.
wà? Ibo ló wà látàárọ̀ náà? Ebi ń pa Alájà o. O ti rówó? Ibo ló ti rówó? Tó bá dé. Ó yá ìgbà wo ló ń bọ̀? Tètè máa bọ̀, èmi náà fẹ́ délé. Má bọ̀, mo ń dúró dè ẹ́. Má pẹ́ o. Okay. Doctor. Kenny, báwo ni? Fine, sir. Ẹ kúṣẹ́, sir. Sure, okay. Bẹ́ẹ̀ mo wà okay. Doctor, ẹ ṣé gan ni o. Ẹ wo, mo fẹ́ promise yín pé by this time tomorrow, àti máa rí nǹkan tó tangible fún yín so that ẹ máa lè continue treatment Alájà. Oh, that's good. Because èmi gangan fúnra mi mo ti ń ronú solution kan. Mo dẹ̀ feel pé tí bá sọ solution yẹn fún ẹ, ó máa help ẹ. Òun ni mo rò ní ọ́fíìsì mi tí mo ní kí n wá bẹ́ẹ̀ sọ. Solution. Ẹ fẹ́ bá mi sọ àbí ẹ fẹ́ bá wa sọ? No. You in particular. Tó bá dẹ̀ mind, èmi àti ẹ lè wọ ọ́fíìsì mi ká sọ. Better still, a lè lọ síbi tó kù kémi àti ẹ ká jọ discuss. Let's reminisce over it and talk over it. Mo dẹ̀ assure ẹ pé lẹ́yìn meeting tèmi àti ẹ bá ṣe yẹn, iye tẹ́ máa san lórí Alájà kò ní pọ̀ rárá. Cool area. Yeah. Doctor, ẹ má worry, màá rí yín later. Mi tí mọ ìgbà tí màá ráyè sà. Ṣó busy ni? Bẹ́ẹ̀ni doctor, mo busy. Ẹni tí òun pa kì í yá ni. Ẹ ṣé sà. Ṣáàjú pé para yín ti balẹ̀ díẹ̀ báyìí. Ó balẹ̀ ṣá. Bí a sọ fún mi pé oníbàárà mi ṣe ṣí mú lójúmọ́ láàárọ̀. Àfàìmọ̀ tí àbá ní dá mi padà sọ́sìpítù. Alájà, ẹ má mú ẹnu lọ síbẹ̀ yẹn rárá. Ṣé owó ta fi tọ́jú yín tẹ́ bá mọ ibi tí mo ti gẹ̀ẹ́tò owó yẹn ẹ ní sọ bẹ́ẹ̀ ẹ wo ẹ máa ṣaragírí ni o. Ṣé ọmọ yìí wọdẹ ló ń sọ̀rọ̀ báyìí? Ṣé wàá ń wù mí náà ni kí n máa dákú dájí? Kára mi yálé ni káìsàn tún bẹ̀rẹ̀ lọ́la. Kò wù mí náà bẹ́ẹ̀. Àṣẹ lóòótọ́ ni wípé bólóde ò bá kú orí ìta ò ní wù koríko. Aláàjì wa kú tán gbogbo orúkọ tó ń ṣẹlẹ̀ yìí wá ń ṣẹlẹ̀. Kò yé mi o, kò yé mi rárá. Everything wá dá. Things are getting worse. In fact, àwọn báńkì tó tiẹ̀ sọ pé wọ́n máa wá gbalé ìyẹn ló ń dẹ́rù bẹ̀ mí ń sìn because ibo la fẹ́ kẹ́rù wa lọ. Kí la fẹ́ ṣe tán bá wá gbalé lọ́wọ́ wa ń sìn? Mommy, I think there's more to this so. There's more to this. There's something wrong. Ọmọ Kẹ́hìndé, èmi náà mọ̀. Mo mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ń ṣojú lásán. Nítorí wọ́n ní tí ò bá nídìí, àìrẹ́jà lókè odò. Alájà ìmọ̀ bó ṣe fẹ́ dá inú ilé ọ̀rọ̀ yẹn tó fẹ́ sọ ohun tó ń ṣẹlẹ̀ fún mi. Ìgbà yẹn ni mo gbọ́ pé ó pè mí láti station wọ́n ti yìnbọn pa ẹ̀gbọ́n yín. Àmọ́ Ọlọ́run Olódùmarè ó bá lè fìjì ẹ̀ṣẹ̀ mi tá a bá rí nǹkan kan tí ọ̀rọ̀ tó ṣe láìpẹ́ tó ṣe
láti wá bá wọn bẹ́ẹ̀ náà làwọn ẹbí alájà nígbà tí alájí dẹ̀ wà láyé gbogbo wọn pátá náà máa ń ṣe fún ó ga ọ. ìrírí ayé kan la rí yẹn. wo Táíwò ìrírí ayé yìí ó ga jù wá lọ láwa ọmọ onílé ọlọ́nà làwa di èèyàn tó ń tọrọ kiri à ń tọrọ jẹ à ń tọrọ mu àríbi sùn sí à ń sùn káàkiri títì. wo Kẹ́hìndé kì í ṣe nǹkan tó ṣe kókó nìyẹn báyọ̀ nǹkan tó ṣe kókó ni bá a ṣe máa mọ nǹkan tí aláàjì ṣe tó dá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí sílẹ̀ o. báwo la ṣe fẹ́ mọ̀ alájà ìmọ̀ náà ló lè tàn mọ́lẹ̀ sí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí oúnjẹ náà sọ pé ó ti travel yẹn. kí a máa ṣe báyìí. Kí ló ṣe? Inú rú mi ni, inú kan mi ò kàn mí. Ó ti bèbí ń pa ẹ báyìí. Ọ̀sán yẹn tuntun bẹ̀rẹ̀. Ọ̀sán yẹn náà ni mo ti ń bì látàárọ̀. Pẹ̀lẹ́. Mo mọ̀ pé mi jẹun látàárọ̀. Kẹ́hìndé mo mọ̀ pé ò jẹ́ ní ti látànà. Kẹ́hìndé kò sí bí mo ti fẹ́ gẹ̀ tó ń jẹ fún ẹ. Ó ṣàmùkẹ́ nígbà tí mo ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ ti lé mi kúrò ní ṣọ́ọ̀bù ẹ. Bá mi wá nǹkan ṣe sí i, mo ní láti jẹun. Má wọrí jẹ́ kí n sáré dọ́dọ̀ wúmà tó wà ní junction bẹ́ẹ̀ bóyá mo máa gẹ̀ẹ́tì fún ẹ ọ̀sùn pẹ̀lẹ́. Má pẹ́ o inú yẹn ń dùn mí gan-an. Ma. How are you, my dear? Fine, ma. Jọ Awoyaya Street ni mo ń wá bíbá yìí mo dẹ̀ ti yàwó bí kan bẹ̀yẹn sí mi. Ara ma mi ò mọ anywhere tó ń pè ní Awoyaya Street ma. Kí ló ṣe tó ń sunkún? Ma ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wò mí ìkejì mi ò tí jẹ anything láti àná. Ó dẹ̀ ní ọ̀sà nǹkan tó máa jẹ ni mo wá káàkiri ma. Ìkejì ò tí ì jẹun látànà. Bẹ́ẹ̀ni ma. That's serious. Ibo ló ń gbé ìwà àti kejì? Area yìí náà ni ma. Àdúgbò ilẹ̀ ń gbé. Okay. Ṣé ibi tó ti ń tó oúnjẹ wà ládùúgbò yìí? Bẹ́ẹ̀ni ma. All right then, come in. Wọlé. Ma, ẹ ṣé gan ni ma. I really appreciate you. Lágbára Ọlọ́run, ọwọ́ yín á máa lọ sókè sí ma. Ẹ ṣé gan ni ma. Kò tọ́pẹ́, Olúwa ló ṣeun. But Táíwò, ma, kí ló dé tó jẹ́ pé irú bíbá ni ìwà àti kejì ẹ̀ ń gbé? Ṣé ẹ mọ̀ pé risk ni? Ọlọ́run má jẹ́ kárí nǹkan tí ò dáa táwọn kan bá dédé tó máa wá ṣe ń jàǹbá nǹkan. Kí ló dé tẹ̀ ń gbé irú bíbá yìí? Ma, ó tọ́ lẹ sọ. But Sherry, kò ń ṣe pé ó wu àwa náà ká máa gbé nírú bíbá yìí. Ẹ mọ̀ pé tí omi ẹni ò bá tí ì tó níwẹ̀, a máa ń bùbọ́jú ni. Kò síbi tá a fẹ́ lọ ni. Ma, òótọ́ ni Kẹ́hìndé sọ. Kò sí ìyá, kò sí bàbá, kò sí anybody tó fẹ́ help wa. Kò síbi tá a máa lọ. Kò sí. It's okay. Ọ̀rọ̀ yín ti yé mi. Okay. Táíwò. Ma. Tí n bá sọ yí pé kí wà àti kejì Kẹ́hìndé kẹ́ máa wá gbọ́dọ̀ mi, ṣé ẹ mind? Ká máa gbọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ ni ma. Ẹ ṣé gan ni ma. Ẹ ṣé gan ni ma. I really appreciate ma. Ẹ ṣé ma. Táíwò. Kenny.
Once again, welcome to my house. As you can see, these are my girls. Mommy now players. Àwọn náà jókòó ẹ̀. Wọ́n pọ̀ jù báyìí lọ. But torí pé àwọn méjèèjì yìí náà wà lóyà sí mi gan. Nítorí ẹ̀ ni mo ṣe ní kó máa gbé pẹ̀lú mi. Àwọn tó kù níbi tí mo fi wọ́n sí. So, mo fẹ́ kẹ́ meet wọn. This is Liz and that is Cynthia. Liz, Taiwo, Ken. It's okay, DJ. Babes, ẹ má jẹ́ kọ́rọ̀ àwọn méjèèjì yà yín lẹ́nu. Aṣẹ̀ṣẹ̀ ṣoge bẹ́ẹ̀ ló ṣe máa ń ṣe ni. Ọ̀rọ̀ wọn dàbí ẹni tó fẹ́ wọ báǹkì tó ń kọ́lẹ̀kùn ni. Tó ń bá wọnú ilé tán, wọ́n á mọ bó ṣe lọ. Ṣé mọ nǹkan tẹ́ máa ṣe fún mi sìn? Ẹ bá mi kọ́ àwọn méjèèjì lọ síbì kan. Kẹ́ lọ bá mi fún wọn ní orientation. So girls. Oh, girls. Up. Let's go. Let's go. Oh. Ah, mama. You're so hot. Something big here, please. Okay. Mo rò pé ẹja wìdí papọ̀. Sórí ìjókòó mo wà yìí. Kí ló dé tẹ wá dúró gbẹ́rẹ́ sí mi lórí? Kí ló ṣẹlẹ̀? Tẹ dúró bí oníbàárà kalẹ̀ báyìí. Kí lẹ fẹ́? Ma, mo wọnú kitchen sìn láti lọ gbé oúnjẹ tí èmi àti Kẹ́hìndé máa jẹ. Bọ̀ gbà tí mo débẹ̀ kò sí oúnjẹ kankan nínú pot ma. Mo ṣe wá ní kí n wá béèrè lọ́wọ́ yín pé níbo lẹ bá wa tọ́jú oúnjẹ wa sí ma. Kò ní dá fẹ́yìn méjèèjì papọ̀. Kí ló háyà ẹ lẹ́nu lọ́nà? Kí ni nǹkan tó háyà lájà ẹ lẹ́nu lọ́nà? Ṣé mi ni mo ṣú yín ni? No, ẹ sọ fún mi, ṣé mi ni mo bí yín ni? Ṣé bí ìyá àti bàbá yín ṣe bọ́ ti ṣọ́kú? Ṣé mo mọ̀ yálákù ya yín rí ni? Ṣé mo rán yín ṣẹ́ ni? Ṣé mo mọ̀ yín ní abẹ́ mi mọ̀ pàyà àti bàbá yín ni? Kí ló dé tẹ fẹ́ bà tèmi jẹ́ lọ́sàn gangan? Ẹ wọnú kitchen, ẹ fẹ́ lọ jẹun. Ṣé bẹ́ẹ̀ lẹ rò pé ní ayé yìí sì ni? Kẹ́kọ̀ọ́ máa wọ kitchen kẹ̀dẹ̀ máa bá oúnjẹ ń bẹ̀. Lẹ́yìn ọmọ olórí burúkú ẹ̀yin ọmọ òṣì ọmọ ọ̀ràn kí ọmọ àdánù yìí. Tí mo kó wá nu ilé tí mo ràn lọ́wọ́. Tó bá jẹ́ mo mọ̀ wípé ẹ̀ ní so ìṣòro bẹ́ẹ̀, màá ti jẹ́ kẹ́ ṣègbé dànù síbi tẹ́ wáyé. Ṣé mi ò sọ fún yín pé kẹ́ ẹ tó lè máa jẹun nínú ilé ẹ gbọ́dọ̀ ṣe iṣẹ́? Ṣé mi ò sọ wípé máa ṣiṣẹ́? Rárá ma, a sọ pé a ṣiṣẹ́ ma, a kàn sọ pé a ṣiṣẹ́ aṣẹ́wó ni ma. Kò ní yẹ fún nǹkan tó tún sọ lẹ́nu lẹ́ẹ̀kan yẹn, kò ní yẹ ìyá ẹ níbi tí wọ́n ṣe sí. Ẹ sọ pé ẹ lè ṣiṣẹ́ aṣẹ́wó níṣẹ́ tí mò ń ṣe. Tẹ́mi fi ń gbádùn ayé mi tí mo fi ń fẹ́ lákìrì ìgboro tí mo fi jẹ́ nǹkan tí mo fi jẹ́ tí mo fi di superstar tí mo fi ń sílẹ̀ kiri ìgboro. Iṣẹ́ aṣẹ́wó yìí ni mò ń ṣe tí mo fi ṣe freedom fún ìmọ̀ye ọmọ táwọn nǹkan tó ń gbàdúrà táwọn fẹ́ fi ṣe freedom fún àwọn ọmọ táwọn ọmọ náà bá train. Ẹ̀yin olórí burúkú méjèèjì ẹ̀ wọ́n sọ fún mi pé ẹ̀yin ò lè ṣe. Ẹjọ́ ta lẹ́yìn. Lò kí lẹ́ni. Báwo ni tí í ṣe jẹ́? Sí àwọn tó ń ṣe yẹn ṣé wọ́n lórí méjì? Ṣé wọn kì í ṣọmọ ni? Àbí wọ́n sọ fún yín pé ṣe aṣẹ́wó máa ń gbàyàn? Èwo lẹ́rí tó gbàdọ̀ fún inú wọn? Èwo ló dí wọn lọ́rùn rí kẹ̀? Ṣọmọ farabalẹ̀ gbà sára kọ́ ni? Àbẹ́wò ló ṣí ránu? Ẹ̀yin ọmọ òfò ọmọ ránu yìí ẹ̀yin olórí burúkú ìyàwó Ràfíì ló dẹ̀ máa mú yín mẹ́gbẹ́ ògiri káàkiri. Ẹ wọ́n sọ yín pé ẹ̀ lè ṣiṣẹ́ aṣẹ́wó. Àmọ́ ẹ lè jẹ oúnjẹ aṣẹ́wó. Owó tó fi ṣe aṣẹ́wó tó fi ṣe oúnjẹ ẹ lè jẹ́ àbí ayé yín máa bàjẹ́ papọ̀ ní ẹ̀yin ọmọ olórí burúkú ọmọ òfò ọmọ àdánù. Ẹ wọ jẹ́ kí n sọ fún yín. Tí ẹ bá ṣọ́ra yín nínú ilé yìí, ebi nípa mọ́nàmọ́ná kú ebi ló máa pa yín kú o. Ebi máa pa ẹ̀yin méjì láyé ó dẹ̀ máa pa ìyá àti bàbá yín lọ́nà ọ̀run. Tí ẹ bá kó sí orí burúkú jáde kúrò níwájú mi sẹ́, ẹ jáde kúrò níwájú mi jáde. Ọmọ òfò ọmọ àdánù. Ẹ fẹ́ jẹun. Ẹ wá jẹ. Ẹ mọ̀ pé kí màá tẹ̀gì lọ́rọ́ lé ayé yìí. Ẹ mú nǹkan kan wá ẹ̀dẹ̀ fẹ́ gbà nǹkan, ayé yìí máa bàjẹ́. Ẹ wo my lady, ẹ má jẹ́ kí n tán. Èèyàn ni chief, èèyàn yìí. Chief gbé mi lọ sáwọn level kan tó yàtọ̀ sáwọn. Kò tí yé yín náà. No. Mo really ní nice time. My lady, okay, lẹ́yìn tí chief tọ́jú mi tán. Wọ́n bá ní, babe, check your phone. Mo bá wo phone mi, alert 200,000 naira. 200,000.
Good question. Chief yàtọ̀, chief ò kì í ṣalájẹ pa, kì í ṣalájẹ ranjú, kì í ṣalájẹ bàbẹ̀jẹ́. Méjì péré. Ó tán. Ilé ọba ò bàjẹ́ o. Snow White. Yes, mama. Lady Gaga. Hey! Ọmọ mi tó ṣọ̀fílẹ̀ fún. Hey, no one but you. Alpha, kí ló ṣẹlẹ̀ pẹ̀lú Ọlọ́run? Sherry, my lady. Honorable yẹn wọ́n ti máa ń lẹ́nu jù. No. Ẹnu wọn ti pọ̀ jù. Tí mo ti rò bóyá wọ́n máa gbò mí jìkìjìkì. Tí mo ti rò bóyá wọ́n máa lá plate mi. Ẹyọ kan ni chief ṣe. Chief bá sùn lọ. Ṣùgbọ́n èmi gba owó o. Owó. I collect money o. Èló ló fún ẹ o kàn sọ gbogbo. Honorable fún mi ní 150,000 naira. Chief try. Lórí ẹwọ́ kan àwọn try. Ẹ̀bùn èmi expect pé kò ṣe sí i. I went prepared now. Ṣé wọ́n fẹ́ kọ́ lù ẹ pa ni o fẹ́ kọ́ lù ẹ bí aṣọ òfin ni? Ṣé wọ́n fẹ́ kọ́ ṣe yamayama fẹ́ kọ́? Kọ́ ṣe mí yamayama. Yan gangan ni. Wo ṣe ló dàbí pé ní ọjọ́ ìjà Ìyẹn ṣọ́ fún mama. Kí ló dé gan-an ṣọ́fẹ́ ká ní sinmi ni gbogbo wọn kàn ń dù wá left right and center kí ló ṣẹlẹ̀ náà. Ó yá ìgbéra lọ jẹ́. Any problem? Ayé wà á dojo. Ẹ wà bíríkì yọdún ìwà ọ̀hún. Ó yá wèrè orí èkó. Mo fẹ́ bómi lẹ́sẹ̀. Ẹ má bínú ma. Ó ṣèrè ni. Dúró kí ni nǹkan tó wúlò fún ná? Àti wú àti olórí búkú ìkejì yẹn. Kí ni nǹkan tó wúlò fún ní ayé tẹ wáyé? Ẹ ṣe wọ́n yà sọ́nà. Tó bá fọ́kàn tí mo bá mọ́ mi tí mo fẹ́ pa ẹ́ pọ̀ báyìí. Ayé ẹ̀ máa parẹ́ instantly. Ẹ má bínú ma. Kókó kọ̀ọ̀rọ̀ àmàsájẹ ẹsẹ̀ mi lásán. Ìkẹ́lẹ́ ló ti fẹ́ rí bọ́yì. Ẹ má bínú ma. Ma, ó ní nǹkan tí mo fẹ́ bá yín sọ ma. Mo fẹ́ sọ nǹkan. Mo ní kí n sọ fún yín pé mo ti rẹ́dì ma. O ti rẹ́dì láti máa ṣe kí ni? Mo ti rẹ́dì láti máa tẹ̀lé yín jáde ma. Mi ò mọ̀ pé owó wà ní iṣẹ́ yìí o. Mo ṣe ń gbọ́n sí ni ma. O ti rẹ́dì. Bẹ́ẹ̀ ni ma. O ti rẹ́dì láti rẹ́dì o ti mọ scores àbí. Bẹ́ẹ̀ ni ma. Taiwo. My lady. T for Taiwo. My lady. Ọmọ ológo dídán. My lady. Ó ga jù. Kí ló ṣẹlẹ̀? Tó bá ń gbọ́ pa wọ́n. Ìwọ gángan ló ń tẹ́lẹ̀ ọmọ tó ń sọ. Abẹ́ ẹ̀rọ ọlọ́run ọba. Ó máa ti transform lọ. Àbíwọ̀ náà kọ́ ẹ̀ ṣùgbọ́n wá rí nǹkan tí mo bá yín sọ. Ṣé ìwọ náà rí i pé ayé dùn jẹ ju yà lọ? Owó ṣe ń dán látòrí dé sálẹ̀. Gbogbo ẹ̀ ló kún níwájú ló kún lẹ́yìn. Pẹ̀lẹ́ ọmọ mi. Ìyá mi. Báwo ni tó lọ? Màmá, ṣé mo pé mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ mi? Ìjà ṣì wà lára mi gan ni. Ṣé nígbà tí mo mú ṣèyẹn tí mo gbá wọn mú báyìí? Tí mo gbé wọn lọ sórí level kan, màmá, wọ́n fọ́ sára ni. Wọ́n fọ́ sára ni 250,000 naira. Irọ́ ló ẹni bí 250,000 naira. Ọmọ mi, lọ síbẹ̀, orí ẹ̀ wà ń bẹ̀. Fresh fish. Ara nǹkan tí mò ń sọ fún ẹ nìyẹn. Ṣé ìwọ náà wá rí i pé kò sí bíi nínú gbogbo kí n jọ ìgbà tí ẹ máa ṣe ṣókàn ẹ lọ́fún? Rárá, nìkan tí mò ń gbádùn. Ẹ máa ó màmá. Ó fún ẹ lọ́rùn. Níbo? Ó pa ẹ́ kú sára. Gbà kan mi sára kárakára ni o. Tíwọ náà jẹ dòdò ẹ̀. Bí ọwọ́ mélòó ló wá ṣe? Just 2 rounds. Just 2 rounds. Ló fi gba 250,000. Ọmọ mi, ẹ̀jẹ̀ hot. Gbà síbẹ̀. Ìyá nìyẹn. Iná pìtì. Ìyá nìyẹn. Ó sì wọ̀ lára. Gbogbo ẹ̀ ń jẹ́ ìrìn. Gbogbo ẹ̀ ń lẹ̀kọ́. Ó fà á. Wo ká
lè sọ̀rọ̀ ètò ìdùnnú ló pọ̀ lọ́rọ̀ ẹ̀ ní bí mo ṣe wà láti ń dàgbà ní ìlú máa pariwo pọ̀ 50-50 máa gbà ní kíákíá ní pápá àparí kò tètè ṣe sí i má jẹ́ òtútù. My lady ó yẹ kẹ́ trust me now ṣe rí iṣẹ́ àti yíyẹn bàbá yín yọ sọ́tọ̀. ọmọ mi orí ẹ̀ wà ń bẹ̀. màmá ò wò ìṣòro tí fowó ní kókó wọn ti bọ̀ àràmọ́ yẹn ti wà lọ́nà ó tiẹ̀ ṣe pé báyìí ṣe ló ń gbọ̀n ló ń gbà pàpà nǹkan ọmọ yẹn náà kò sí wàhálà ìbárabalẹ̀ ṣòro wa wà wọnú ilé lọ báyìí wà lọ freshen up gbogbo nǹkan tó ń gbé bọ̀ látọ̀dọ̀ ọ̀jì louise yẹn wà lọ wọ́ọ̀ṣì ẹ̀ dànù àná wọ́ọ̀ṣì à ṣé ó ti yẹ kò ṣáà mọ kí ni liquid tí mo fún yín yẹn ara fi yẹn wà bí wọ́ọ̀ṣì gbogbo kọ́ṣọkọ́ṣọ yẹn gbogbo yẹn á ṣọ́ dànù. kìkì wọ́ọ̀ṣì ẹ̀ dànù. My lady ẹ má wọrí ẹ trust. tètè lọ́gbọ̀n yẹn dànù kó my lady my baby my baby my lady my baby my baby. ṣótán ó là ń sọ ọmọ ló ń gbádùn ló ń dán yìí ló ń gló yìí wo ayé ló máa jẹ kú tiẹ̀. Kenny how far now. Kenny ṣebí wo ni mo kí náà. èmi ló ń kí Táíwò èmi ló ń kí tó ń kí ní alpha ibo ló fi sàlámà lẹ́kùn sí jọ kí ló wọ̀ yìí ibo ló ti ń bọ̀ tó múra báyìí ṣé tí alájí àtàlájá bá wà láyé ṣó máa múra báyìí jáde ìgbà tálájí wà láyé wọn ò lòdì sí oge ṣíṣe náà. kó ń ṣerú oge báyìí kó ń ṣerú oge burúkú báyìí ló máa ṣe ńgbà tálájí wà láyé and even at that tó bá jáde bẹ́ẹ̀ ó ò lè padà sínú ilé báyìí wọn ò ní jẹ́ kó padà wọlé irú oge burúkú báyìí ò dáa come on now Táíwò àwọn bó ṣe múra ihò olówó gbogbo ara ẹ̀ come on don't do this. ó ti yé mi ó ti ń tẹ̀lé àwọn ọmọ ẹ̀mí àbí ó ti ń bá wọn jẹ́ṣẹ́ burúkú kiri ó ti ń tẹ̀lé àwọn strange men àbí bẹ́ẹ̀ kọ́ wo bó ṣe dàbí wọn báyìí ó ti múra bí aṣẹ́wó ó tiẹ̀ ti ń ṣiṣẹ́ aṣẹ́wó bẹ́ẹ̀ ni Táíwò ó ti ń ṣiṣẹ́ aṣẹ́wó ìwọ ọmọ yìí. ọmọ Kẹ́hìndé ó wo òkè tí kò gún iyán ṣùgbọ́n ìsàlẹ̀ ògbódò téèyàn bá lòun ò jóúnjẹ ọ̀tá ẹ̀ tí ará ilé ẹni ò bá gbé ìṣàsùnkà náà ń kọ́ my lady ti jẹ́ kó yé wa wípé tí mo bá kọ̀ láti má máa tẹ̀lé wọn jáde àwọn máa lé wa kúrò nílé èèyàn tó bá dé lé wa bó ló fẹ́ ká lọ ṣé ká padà sí uncompleted building tá à ń gbé yẹn ni Joe try to understand me it's just for a main time Joe. Táíwò ó ṣe pé mi náà ò fẹ́ understand ẹ̀ but ṣòro ijó tí ò bá ń ṣẹjọ ẹni ìwọ̀n là ń kó gbẹ̀dọ̀ ẹ̀bùn lójoojú ọba owó ṣòro gbogbo àwọn iṣẹ́ báyìí èmi ò nífẹ̀ẹ́ sí iṣẹ́ yìí ó wà risky come on máa tẹ̀lé ọkùnrin tó ẹ pé ẹ̀mọ̀ lé ẹ̀mọ̀ iná ẹ̀ máa tẹ̀lé wọn jáde ẹ̀mọ̀ kan tó ti fi sára ẹ̀mọ̀ kan tó lò sára oríṣiríṣi nǹkan dẹ̀ là ń rí lórí íńtánẹ́ẹ̀tì ńsìn gbogbo nǹkan là ń gbọ́ ní ọ̀dọ̀ àwọn neighbors everywhere èèyàn láti wà very very careful Táíwò mi ò fẹ́ fojú sunkún ẹ̀ jọ nítorí Ọlọ́run láti stop gbogbo àwọn nǹkan báyìí jọ. ọmọ Kẹ́hìndé I understand I must stop but kò yẹ kí n ṣe náà for now kí n lè fi gẹ̀ẹ́tì owó ká gbalé táwa náà wà nílẹ̀. Kí ló ṣẹlẹ̀? Gbogbo bó ṣe wà nínú ilé tó ń ṣẹ́jú sí wa láti rí. O ṣàjẹ́ ká gbádùn jù wá ṣáà ti wá bá intanṣe so ṣe fẹ́ ṣe túsàn mi. Actually kò ń ṣe pé mo fẹ́ ṣe túsàn. Meanwhile,
Sorry to say, ìwọ gangan kọ́ ni mo ń fi ojú pè. Ẹni tí mo ń fojú pè nìyí. Yes. Okay o, kí ló bá dé? Anyway, nǹkan tó bá dé ò kì í ṣe nǹkan kanjúkanjú. Mo kàn fẹ́ ká mọ́ra jù báyìí lọ ni. Maybe you can give me your number so mo lè pè ká ríra later. Nọ́mbà mi. Kí lèmi àti ẹ fẹ́ jọ máa sọ? I wonder omi ò mọ̀ bóyá bíbá ìjẹ́lé ọ̀rọ̀. Mi ò máa láti sanwó fún nọ́mbà tí mo fẹ́ gbà. Èló ló bá dé sà? Mo lè ṣe 50k. 081. Hello, how are you? I'm sorry, my name is Folarin Babajide. I want to be my payment here for. Èmi ni mo gba nọ́mbà ẹ lánàá ní VIP. Can you remember? Good girl. So what's up with you? How you doing? Adekola, are you? Sorry to disturb you. Mo fẹ́ kí èmi àti Arẹwà tí mo fojú mi kan yẹn ká tó ríra sí lẹ́ẹ̀kan sí ni. Ọmọ kojú ò ní Arẹwà kó má kí. Come on. Kò sẹ́ni tí ò kí n busy. Ẹni tí ayé fẹ́ láyé fẹ́ rí. Kò sígbà tí ayé jí tí wọ́n rí èèyàn. Believe me, I'm not bad. Kò jẹ́ ká ríra, mo kàn fẹ́ ká jọ̀rẹ́ ni. Okay, good. Thank you so much. So I'll give you a call tomorrow, okay? Bye. Torí iṣẹ́ wa yóò fàyè gba gbogbo loving you tájọ ń ṣe. Èjì rẹ̀, tàbá ní ká wò, ó ti tọ́jọ́ mẹ́ta náà tí mo ti délé ayé. Tó túmọ̀ sí pé ó yẹ kí n lè mọ nǹkan tí mo fẹ́. Nǹkan tí mi bá ní jẹ, mi tún gbọ́dọ̀ máa fi hàn wọ́n. Tí ó bá sí nǹkan tí mo ń rí nínú ẹ̀, tí mo dẹ̀ mọ̀ lọ́kàn ara mi pé lóòótọ́ ni mo nífẹ̀ẹ́. Of course, mi ní waste time ẹ̀. Mi ní sọ fún ẹ pé mo fẹ́ nǹkan tó ju kakọ́ ríra ká ṣeré lọ. Èmi dẹ̀ mọ̀ pé kò sí ẹyẹ kan tí àwọn ọ̀rẹ́ àbí anybody fẹ́ fi ẹ ṣe tó ju kí wọ́n máa kí ẹ kú oríire lọ ní gbogbo gbà. Believe me. Alẹ́ sọ bẹ́ẹ̀. Kì í ṣe pé a ní mo sọ bẹ́ẹ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba, mo máa ṣe bẹ́ẹ̀ ni. Now, jẹ́ ká mú dírínkì wá ká wá lọ sínú ilé wọn ní kankan tí mo fẹ́ fi wọ́n tó special. Hi guys! Hi. Mo lọ sí ìbọn látàwọn. Èmi àti Fọlárin ṣeré jáde. Táíwò, ṣé mo pé mo ti ń observe pé àtìgbà tó ti bẹ̀rẹ̀ sí máa sọ́kò ń date Fọlárin àbí kí ló porúkọ rẹ̀? Mo ti ń observe pé òun avoid wa. Observation is right actually. Fọlárin ti sọ pé kí n jáwọ́ nínú iṣẹ́ ìdọ̀tí tá à ń ṣe yìí. Oh wow. Iṣẹ́ tí a jọ ń ṣe ó ti di iṣẹ́ ìdọ̀tí. Are you serious? Cynthia, fi sílẹ̀. Ó ti mọ̀ jù rẹ̀ lọ ni. Like, she won't go university without passing through secondary school. She don't know pass us now. No be we do orientation for her. Leave her now. So, nígbà táwa ń kọ́ ẹ níṣẹ́, ibo ló ti gbọ́ pé paro àti love ló ṣàpapọ̀. I pity you. Because by the time you go hear her, wá sùn. I mean, you go to cry. Ó máa jẹ́ gbá bọ̀dì. Ó wá lọ ń tẹ̀lé bọ̀bọ̀ Fọlárin, ó ń tẹ̀lé Fọlárin rìn. Like, ṣó feel pé Fọlárin lè fẹ́ mi? Do you think he can get married to you? You were confirmed olóṣó. You think he can really get married to you? Oh no.
Fọlárin ló ṣe gbogbo shopping fún ẹ. I'm telling you, baby girl, Ṣorí Fọlárin, God sent ló jẹ́ nínú life wa. Torí látìgbà tí Fọlárin ti wọnú life wa, látìgbà yẹn ni ìyípadà ọ̀tun ti wọnú life wa. Torí kò sí nǹkan tí mo fẹ́ tí Fọlárin ò ń ṣe fún mi o. Àṣé tẹ́kún bá pẹ́ dalẹ̀, ayọ̀ bíbọ̀ lókun rọ̀. Orí àwọn òbí wa ò sùn lọ́rùn àti Khalid. Ṣorí, Fọlárin ti promise mi wípé tí n bá ti fi iṣẹ́ yìí sílẹ̀, pé kò sí nǹkan tí n bá fẹ́ tóun ń ṣe fún mi. Òun dẹ̀ tún máa fẹ́ mi sílé gẹ́gẹ́ bí aya. Jọ, kí wá ló sọ fún wọn? Kí ló expect kí n sọ? Kì í ṣáà ṣe pé inú mi dùn síṣẹ́ tí mo ṣe yìí tẹ́lẹ̀. Àtijọ́ àti mu náà ló sún mi débẹ̀. Wọ́n á sọ pé mo ti gbọ́ ni o. Now you're talking. Ó ṣe ń sọ̀rọ̀ báyìí ni. Ṣorí, I can't wait to meet him. I just want to meet him because he is an amazing person. Tó bá yẹ tiyẹn, òun náà lè wait láti meet him. Are you sure? Ṣorí, gbogbo ilé ìtàn sọ dùn. But, nylon tí mo wò ẹ́, kí ló dé? Ó fòlò. Mo wà wọ́n báàgì. Jọ, Táyé lolú èjì rẹ̀. Mo hò pé ó sọ fún Fọlárin pé méjì ni ẹ́. So gbogbo nǹkan tẹ́ ra méjì ni. Ṣé o trust me ni? Wo gbogbo àwọn nǹkan tí mo rà méjì báyìí ni mo rà. Ṣé ti ẹ̀rí gáùn kan wà nínú bíbá? Kí ni kọ́lọ̀ ẹ̀? Ṣé pọ́pù? Ìnira yẹ. Ìgbà tí èké ṣàjèjì wà. Ẹjọ́ ṣéyàn máa ń dé ilé ikú kó má borí bẹ́ẹ̀ ni. Báwo lẹ́yìn ṣe máa sùn lébi? Kò yẹ kẹ́yìn máa sùn lébi níbi tẹ́yìn yìí tẹ́ ṣiṣẹ́ dé tẹ́ mọ̀yàn dé tẹ́ lówó dé tẹ́ ní gbogbo nǹkan dé. Kò yẹ káwọn yín máa sùn lébi mọ́. Àmọ́ ilẹ̀ fa ilé yẹn bá ti bìrì ọ́dà. Ẹ mọ̀ wípé hot cake làwọn ọmọ mi. Wọ́n máa ń dùn wọn wọ́ṣọ̀ọ̀ṣì náà kí ń délẹ̀. Gbogbo wọn ló ti jáde lọ. Kò sí kankan lẹ́nu wọn báyìí. My lady, báwo gbọ́dọ̀ sùn lébi? Wọ́n kọ́. Èmi kẹ̀ láti ìgbà wo náà ti búùkù mi èmi mà ti lọ tipẹ́tipẹ́ tí mo fi sọ wípé gbogbo àwọn ọmọ mi ti lọ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé mi ni màá ti kọ́kọ́ lọ láàrin wọn èmi ti lọ in fact ẹ̀yin lè dá mi dúró tẹ́ bá ti lọ báyìí mo ń gbà tèmi lọ nìyẹn. But wait my lady tó wá serve mi ní drinks nísìn. Lady wo ni Kẹ́hìndé bíi ti báwo tọ́ba tiẹ̀ wá ń sọ gbogbo ọsàn tó ṣe kí ní ṣé bíi ti Kẹ́hìndé wá ní ọmọ tí ò ní flavour kankan lára rí ní ẹ̀wò dáadáa gbà tó bá sáàfù yẹn ni kò sí mùdùmùdù kankan lára ẹ̀ kò sí àǹfààní kankan lára ẹ̀ kò sí flavour kankan lára ẹ̀ lè gbádùn kankan lára ẹ̀ ẹ wo ẹ mójú kúrò ń bẹ̀ yẹn ò mà ṣe é jẹ. My lady o ní ìdọ̀mọ̀ yẹn kò lè mọ̀ pé mo serious àfẹ́ 200,000. Mr. Money 200,000. Yes. Lè fẹ́ sọ̀rọ̀ ó dàbẹ̀ ni pé nǹkan tí mò ń ṣe lálàyé kò yé yín ṣe rọ́mọ yìí bọ́ọ̀lù ayérayé ni kò mọ nǹkan kan kò mẹ́nu bẹ̀ kò mójú bẹ̀ kò mọ nǹkan kan bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ṣẹ̀ máa ṣàgbó ṣànà kiri ní tẹ̀bá lẹ fẹ́ wọlé gbogbo ọ̀nà bẹ̀ gbogbo ẹ̀ máa dí bá bẹ́ẹ̀ bí ìgbà tẹ̀ kọ̀ṣẹ̀ fẹ́ máa nira yín lára yín ẹ má gbé sí owó yín ọmọ yín ò wà jù í sí kò mọ nǹkan kan. My lady ma make a 400. 400. Yes. 400,000 fún Kẹ́hìndé ṣé ọ̀rọ̀ yìí àbí nǹkan mi ni. Jẹ́ ká pàjọ́ ẹ̀ dé sí 500. 500,000 lẹ fẹ́ sọ. Yes. Ẹ jọ̀ọ́ ṣé ó kàn máa wà pẹ̀lú yín fún èmi nìkan ni àbó máa tó bí ọ̀sẹ̀ kan tó fi máa wà pẹ̀lú yín. My lady òní nìkan náà ni ó máa dé padà láàárọ̀ la. Èní nìkan ló fi máa wà pẹ̀lú yín lẹ fẹ́ fi sọ 500,000 500 tán fẹ́ẹ̀m mo tiẹ̀ ti sọ ọmọ nǹkan lówó. Kẹ́hìndé bọ́lá súnra bọ́ síbí sáré bọ́ síbí. bọ́ síbí rí lẹ́ẹ̀mọ̀ mo ti ní kò yé máa ṣe díẹ̀díẹ̀ mọ́ yé máa fàrí dìrìndì mọ́ kí ló ṣẹlẹ̀ mo yàn pé kékeré ni. mo ní kó máa gbé bọ́ọ̀dì ìsápálì kí ló ń ṣe é bí mo ṣe ń pa ẹ̀sọ́ bí mo ṣe ń pa ẹ̀sọ́ tó o ò tiẹ̀ fẹ́ gbọ́ra nù kó tiẹ̀
ẹ̀ sára jìgìjìgì ó kàn mú gbogbo ẹ̀ kàn ṣáà dì sára bẹ́ẹ̀ mo lè pẹ́ látẹ̀kọ́ ò lè sáré gírì kó dá mi lóògiri. ó ní kí wọ́n ní. mo ti kí wọn lẹ́ẹ̀kan èmi mo serve wọn ní drink. kí wọ́n lẹ́ẹ̀kan sí náà ọmọ yẹn kọ́ lọ́wọ́ ni wọ́n máa ń ṣàpọ́nlé kó lẹ́ẹ̀kan kí wọ́n. gbé súnmọ́ wọn dáadáa kí wọ́n dáadáa kí inú wọn dùn kán rẹ́rìn sí ẹ̀. sórí bọ́yẹ̀ wà yìí ọ̀nkù mi ni wọ́n ṣẹ̀ dé látàdó ẹ̀gbọ́n ọmọ mi tó ṣaláìsí àwọn náà bí wọn ṣó ti yẹ wọ́n wá ṣẹ̀ dé ni wọ́n bá mi kó àwọn ẹrù wọn látàdó wọ́n wá fẹ́ kó bá mi tẹ̀lé wọn lọ kó lọ bá mi gba àwọn ẹrù yẹn wá. kí ló gba ẹrù. bẹ́ẹ̀ ni mo tẹ̀lé wọn lọlé kó lọ bá ń gba àwọn ẹrù yẹn wá. ṣé wàá lọ change sí nǹkan tó faralẹ̀ jù báyìí lọ àbí báwo. no eléyìí tí mo wọ̀ iná ti dà wá mo wà okay. ó lè wá òkè báyìí tó di kúkú tó di kàkà bí àlùbọ́sà yìí lọ wá aṣọ gidi wọ̀ wá aṣọ tó máa kó àwọn ọmọ yìí síta àwọn ọ̀bẹ jẹ tọ́lọ́run fún ẹ tọ́lọ́run fi dí ìkẹ́ yìí tí gbogbo ẹ̀ tó dúró bíi mọ́ngòrò ìwọ ọkọ̀ aṣọ tó máa wọ̀ tó máa kó gbogbo wọn síta ìyá ń dé àwọn ọmọ inú ibi tó dè wọ́n mọ́ ìtorí Ọlọ́run láì ṣe pé wọ́n wà lockdown ọkọ̀ lókè àwọn ọmọ ipa sínú ilé bíbẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé o mọ̀ pé ó máa ń rọ́ọ̀tì ni ọmọ sórí wá jẹ́ kí n sọ fún ẹ from experience tí èèyàn bá ní àwọn ọmọ tó tó yìí tí ò bá máa gbé síta kọ́ máa ṣeré síta kọ́ máa bá wọn ṣeré kọ́ máa kó wọn mọ́ra kọ́ máa gbatẹ́gùn wọn máa rọ́ọ̀tì má jẹ́ kí tọ́lù ti rọ́ọ̀tì lọ wá aṣọ tó fi ara sílẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ṣe ń lọ báyìí atẹ́gùn àlàáfíà á máa fẹ́ sí lọ àdúgbò kan lálàáfíà láyé ẹ̀. ẹ ṣe wà mo wà ókè wà. kò sí wàhálà Kẹ́hìndé 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 jáde síta jọ mo ní surprise fún ẹ. Baby girl, where are you now? Kẹ́hìndé Kenny. Mi mọ bóyá ń ṣe mí rárá. Jọ́sẹ̀ má ṣe kókó fún mi. Àti pé tí bá rántí dáadáa, ilé yín ló sọ pé kí n tẹ̀lé yín lọ kí n lọ gba nǹkan wá fáwọn. Tó bá tiẹ̀ jẹ́ pé ẹ fẹ́ ṣe kan fún mi, mo ti gba kádàrá, mo ti gbà pé bí mo èèyàn tèmi nìyẹn. Bóyá jọ ẹ ṣàánú mi, jẹ́ kí n bá kejì mi sọ̀rọ̀, jẹ́ kí n bá Táyé Lolú sọ̀rọ̀ ẹ jọ̀ọ́. Ẹjọ́ ẹ jẹ́ kí n dágbére fún. Ànàmútọ̀gà oró ọkọ̀ pé méjì tó fi ń ṣòro ibi tí ọkà bá dúró sí ìbẹ̀rẹ̀ rẹ̀ ti wà. Òun fà bá mi fà á, òun fà bá mi fà á, òun fà bá mi fà á. Mr. Money. Mo ti bá wọn rò pàrọ̀ ẹ̀kan abẹ́ méjì rí. My lady ló wọ́n mi lọ síbẹ̀. But oríṣiríṣi ilé ni Mr. Money ní now. Ṣe mo kọ́ ìwọ má worry mọ́ bí tí mo lè wá lọ. Don't worry, I'll call you back. Ṣùgbọ́n. How far? Mo ti mọ bí ta lè wá lọ. Don't worry. Sure. Don't worry. Let's go. Let's go.
Jesus! Ló ti ń dára kò wá dára mọ́ kí lè má dá oró ṣóun là ń ké tuntun ilé aláyọ̀ ilé olóyin ni ilé tó ti ń dùn ìkorò kó má wọ̀ bẹ́ẹ̀ yẹ ọgbà àjàrà kọ́ mẹ́ èso àtàjẹ́ ilé Taiwo, you need to calm down. Don't tell me to calm down. No, calm down. Taiwo, don't tell me. Taiwo, you are safe. We are not safe here. Please, let's go to the police. Because I will my lady Joe to your law. We are not safe here. Please, let's leave. Please, I'm begging you. Please. Hey, Mr. Money, they call you doctor. Hey. But my lady, try her out. Why does she máa jẹ́ kó ọmọ ẹ tẹ̀lé wọn lọ? Ọmọ tẹ́ mọ̀ pé kò mọ̀ anything. Ọmọ tó jẹ́ pé kò tiẹ̀ já at all. That's not nice. That's not fair at all. Ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Owó ló fẹjú mọ́ mi, owó ló ranjú mọ́ mi. Ọ̀rọ̀ owó là ń sọ̀rọ̀ ń pẹ́. Mi ò mọ̀ pé olóògùn owó ni Mr. Money. Mi ò mọ̀ nǹkan tí màá sọ fún Cynthia nígbà tó pè mí yẹn ni. Kí ni màá ṣe báyìí? Mi ò mọ̀ pé olóògùn owó ni Mr. Money. My lady, kí ni mo gbọ́ tẹ̀sán tán sí? Kí ni mo gbọ́ tẹ̀sán? Ẹ má try láti change nǹkan tẹ̀sán. I heard everything you said. Oh no, you are a wicked soul. Ìkàdẹ̀ ni. My lady! Ṣé pé ẹ̀yin lè rán ìkejì mi lọ síbi tí wọ́n ti pa? Ìkà máa níyìn o. Tẹ̀dẹ̀ mọ̀ pé àlẹ́bí tá a lára. Òbí bẹ́ẹ̀. Ṣé ká lè ṣe wẹ́lẹ̀ fún mi? Ó lè dalẹ̀. Ó lè dalẹ̀. Ẹ má wọrí. Ó lè dalẹ̀. Ìkànnì gbà lọ. Nísù ta ni ìwọ náà kọ̀. Ẹyin sùúrù náà. Láti méjì ní kọ̀ náà. Níbo ló wà? Mo ti rẹ́ni tó pa ìkejì mi. Ó lè believe pé my lady ló pa ìkejì mi. Wọ́n máa bọ̀ nílé wa báyìí. Máa bọ̀ nílé wa báyìí kó bá mi máa gbọ́ lọ́pàá bọ̀ báyìí. Ìbò ni mo pa. Ẹyin. Àdúpẹ́ o, wọ́n ti dé. Alhamdulillah. Alhamdulillah Rabbil Alamin. I made that. Ọmọ Kẹ́hìndé, why do you have to leave the house? Tí o dágbére fún yàn kankan. Ó dá wọn ṣáìdá bá wo. Mo ti pè é títí nọ́mbà ẹ̀ ò lọ. Fóònù mi kú ni mà. Aláàjì, same excuse tó fún mi náà nìyẹn. Èmi tún wá blame pé kí ló dé tó fi wábi tó máa ti charge tàbí kó máa bọ̀ nílé tó rí mọ́ nǹkan máa wà worried. Tí kò bá ṣe Táíwò tó ní ká lọ wò don side that tí a fi rí. Ẹ má bínú, mi mọ̀. Amida, ó dẹ̀ káyà gbogbo lé sókè. Ẹ dẹ̀ mọ̀ gbogbo ń ṣe tóbi níwájú mi, bí gbogbo àṣẹ tóbi níwájú Allah. Amida. Ìkejì mi, lágbára Ọlọ́run mi ò ní fojú sunkún. Àmín. Ní agbára Ọlọ́run, èmi ò tiẹ̀ wá ní fojú sunkún ẹnì kankan nínú ilé. Ọmọ mi kankan ò ní rárẹ̀ wá kó ní rárẹ̀ fẹsẹ̀. Àmín náà yá Rọ̀bì, Ọlọ́run ní jẹ́ àfojú sunkún ara wa. Ó yẹ tẹ́wọ́ yín sólúwa. A'udhu billahi minash shaitani rajim. Tó dọ̀wọ́ pé a ní ẹlòmíì tá à ń sílẹ̀ yẹn. Àbí kí la wá ṣe láti fi dísẹ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀? Bàbá kú, ìyá kú, ẹ̀gbọ́n náà ti kú. Kí ni tètè mo tó fi ṣètìlẹ̀ ara mi? Òun náà ló ti kú. Ó ti rùn ó kéré mọ́ kó má ṣe jà mí Èdùmàrè ṣá mi. Táíwò.
má jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ yìí má jẹ́ kó ń kó sọ̀rọ̀ òdì sọ́lọ́run ọba yẹn sórí ọlọ́run ọba tó dá wa òun ló lẹ́mí tó máa ń fún wa ọlọ́run ọba náà ló máa ń gbà ìdí nìyẹn tí wọ́n ṣe ń pè ní kábíyèsí lọ́lọ́run ọba ìdí nìyẹn tí wọ́n ṣe ń pè ní alápàdúpẹ́ lóòótọ́ kò sẹ́ni tí ò ní dùn ẹran téèyàn sì ń gan ń kú ó ń dún yàn ká má ti sọmọ ìyá èèyàn àbí bíjì èèyàn please darling kò take care easy orí kí mo ti ń dra láti pẹ́ tẹ̀ since abọ́fẹ́ kí mi náà tún máa sunkún ni please I want you to be strong for me and for yourself. ká ní mo mọ̀ pé mi ò ní délé pákéjì mi ni ṣé n bá ti sọ fún kó yẹ kájọ máa lọ ṣé kìí ṣe mi ni mo pákéjì mi báyìí torí èmi ni mo sọ fún pé kó yẹ ká lọ máa gbé lọ́dọ̀ my lady wẹ́lẹ̀ ti pákéjì mi ó pa ẹnìkan ṣoṣo tó kù fún mi. Baby, you need to stop all this, please. The more tó bá ń ro ló máa sunkún sí. Nǹkan tó bá máa ṣẹlẹ̀ òun tẹ́ bá gbé lọ́dọ̀ my lady. Àkọsílẹ̀ dá òní ta sí gẹ́gẹ́ bí nǹkan tí a máa ń gbọ́ tipẹ́tipẹ́. Please, baby, take it easy. My lady killed my sister. Mi ò ní gbà. Mi ò ní gbà. Come on. O ní láti stress ara rẹ mọ́. My lady tá ń sọ̀rọ̀ nípa ètò wà ní custody àwọn ọlọ́pàá. Ẹlẹ́ṣẹ̀ kan ò dẹ̀ ní lọ láì jìyà. Èyí tó kù tó yẹ ká máa ṣe ń bí ni tí mo ṣe máa pẹ̀tù sí ẹnu tí màá múnú ẹ̀dùn. Òun dẹ̀ ni mo ti ń ṣe. Please, baby. I am left with nothing. You have God and you have me. Okay? Please, baby. Fọlá ìyàwó yín dá. Ìyàwó yín dá. Ó dẹ̀ fara ẹ̀ balẹ̀ Kọ́lápọ̀. Ṣé ẹni tó ń gbéyàwó bọ̀ àbáṣọ máa ń garùn ni? Bọ́dá mi jẹ́ ń garùn, ẹ jẹ́ ń garùn. Èyí tó kí wọ́n ti ń bá yín fà mí kí ló mú ìyàwó wálé. Ẹ tún jẹ́ àríkọ̀ ẹ pé mi kí wàá mí sí ìyàwó yín. Irú ẹ jẹ́ ń garùn o, ẹ jẹ́ ń garùn. Èmi ṣáà ni mo sọ fún ẹ pé màá mí ìtẹ́ lónìí. Jẹ́ kọ́kàn ẹ̀ balẹ̀ náà. Darling! Darling, I'm coming. Hey, baby! Bọ́dá mi, òun ń fa ìgò eré ni. Darling, I'm coming. Ọba aláìjẹ tó bá rí. Mo jẹ́rìí, mo mọ̀ pé ṣe lè máa mójú lọ sọ́jà. Ṣẹ́dọ̀ mọ̀ wípé ẹṣin wájú ìtẹ̀yìn wò sáré. Kò yẹ kó tó máa bẹ̀rẹ̀ léèrè yẹn náà. Jọ tí àwọn mi ò bá fáyìn. Ta ni mo fẹ́ fi tèmi jọ? Kí ló máa jẹ kí ló máa mú jàre yẹn ni kò kọ́kọ́ sọ. Bọ́dá mi, mo jẹ kọ̀ọ̀kan mi mú kọ̀ọ̀kan. Ó dìgbà tí ìyàwó mi máa débi kí tó jẹun. I'm telling you. Darling, water now. Wá kí àbúrò mi o. Àbúrò kan ṣoṣo tí wọ́n jọ bí wa náà lélẹ̀ èmi àti ẹnìkan náà ló kù. Kọ́lápọ̀, bébí mi nìyọ. Ẹ jọ bọ́dá mi ìyàwó yín dá. Irú question wo ló tún béèrè yẹn? Ẹni tí mo fẹ́ fẹ́rẹ̀ iyọ̀ ayé mi, òjìjí mi, ẹni bí ọkàn mi, ìmọ́lẹ̀ inú ayé mi gangan. Bọ́dá mi rí pé màtẹ́bẹ̀ sọ ẹ́ ń dùn èyí tó gbẹ̀yìn yẹn tẹ́lẹ̀ mọ́lẹ̀ ayé yín ẹni post ló kọ́ yín lẹ́nu ẹni òbí ṣe mọ́lẹ̀ ayé yín òkùnkùn yín lélẹ̀. Kò kọ́ mi lẹ́nu mo fi kàrámọ̀ sínú òkùnkùn báwo. Ìmọ́lẹ̀ tó ti tàn lélẹ̀ tó wá fẹ́ tàn òkùnkùn sínú ẹ̀ òun ló dọ̀ pé. Aṣẹ́wó lélẹ̀ bọ́dá mi. Fine mo ti mọ ibi tó ń lọ but má ṣe mistake mi ìṣọ́pọ̀ òun ni ó mélé ìrí náà. Bọ́dá mi ṣẹ̀ṣẹ̀ fẹ́ ni àwọn ọ̀rẹ́ mi ti gbéra da olóṣèlóṣè ó mọ̀ mi mọ̀ look at me very well come see me ó rí mi. Okay, Kọ́lápọ̀, fine. Mo understand pé o lè ti pàdé ẹni street rí. But that was then. Ó ti di change person sìn. Please, ẹni tí mo fẹ́ fẹ́ rè fi gbogbo yẹn lẹ̀, okay? Sórí àlòkù obìnrin lọ́dọ̀ ẹnìkan. Tuntun ni lọ́dọ̀ ẹlòmíì. Kílẹ̀ mi, àwọn ológun aṣẹ́wó lé wa ní fẹ́ṣẹ̀ wọ́n lé wa. How much are you giving me? Ọmọ pay as go. Lẹ́fẹ́ fẹ́ lé. Bẹ́ẹ̀ mi jọ tààrẹ́ mi jọ. Tààrẹ́ mi ti ń jọ. Aṣẹ́wó ni mo mọ̀ dáadáa. Ìmọ̀lẹ́kẹ̀ ìkòkò lélẹ́yìn ẹ wo bí bọ̀dá mi ẹyẹ. Ṣọ́rọ́gbọ́ ti ń jẹ́ kó bínú. Ẹ ti jẹ nǹkan. Kọ́lápọ̀, kò ń ṣe gbogbo ẹnu lèèyàn máa fi ń sọ̀rọ̀ gbàgbà owó tí ẹ mójú ò mọ́ra rárá. Ó dẹ̀ tójú oníkà mẹ́sàn-án kà á. Ó tó sọ yóò fọ́ nínà ó. Bọ̀dá mi. Kò fọ́ ní rárá. Bọ̀dá mi Fọlárin. Nǹkan tí mo ń bí ẹni pé tó bá dijọ́ mi kí n má yẹ kó wọlé mọ́. Bọ̀dá mi Fọlárin. Iyọ̀ ayé mi ló ń bù yẹn mẹ́. Yes. Bọ̀dá mi. Nǹkan tó ra ṣe kò fọ́ ní o. Ó jọ kó fọ́ ní lójú ẹ̀ àbí. Ó yẹ kó ọ̀sán mẹ́sàn-án bọ̀dá mi o.
Bọ̀dá mi Fọlárin. Orí nǹkan tó dálé wáyé. Òun bẹ́ẹ̀ mi ń sìn pé kí n má bínú. Ọbẹ̀ kí ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀ mọ́. Ọbẹ̀ ti ṣiṣẹ́ tó fẹ́ ṣe náà. Látijọ́ tí o ti bu ọmọ yẹn níbi tó ti kúrò níbi, látìgbà yẹn ni mo ti ń pe fóònù ẹ̀ tí ò gbé calls mi mọ́. Mo dẹ̀ ń sọ fún ẹ gbogbo ọ̀rọ̀ kọ́ lèèyàn máa ń sọ, ó kàn ń lánàá, ó kàn ń sọ̀rọ̀ ẹni àwọ̀. Kí ni tiẹ̀ ń bẹ̀ ṣé bẹ́ẹ̀ mi ni mo ní èmi ni mo lọ sọ́yọ̀ tí mo tọ̀yọ́ bọ̀, èmi ni mo sọ pé ẹni tó wù mí tí mo fẹ́ fẹ́ nìyẹn. Ó dẹ̀ ń pariwo aṣẹ́wó ni aṣẹ́wó ni aṣẹ́wó ni, aṣẹ́wó kì í ṣèyàn ni. Bọ̀dá mi Fọlárin ẹ kàn blame mi pé mi sọ̀rọ̀ gbàgbà ò mi sọ̀rọ̀ gbàgbà ṣe mo gbólójú ní lajúlẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ kò ní gbà náà. Olójú ẹ̀ wo gan ni ò ní lajúlẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀. Iwájú ló ṣíwájú kí pàkó tó tẹ̀lé ṣé bẹ́ẹ̀ mi lẹ̀gbọ́n ẹ̀. Mo mọ nǹkan tó dáa fúnra mi wà á dẹ̀ ti fi mí lẹ̀ náà sì ò ti kọ́ bá mi ṣọ́tí rí. Ká ní kì í ṣe pé mo ro ti ọmọ ìyá ni kò yẹ kí n gbà kó wọnú lé mi lónìí yìí. Rami ẹ nínú nǹkan tí mo ní tẹ́rì o ṣé mo gbọ́ mi lẹ́jẹ̀ ṣé mo gbẹ́yìn nìkan ni mo ní lẹ́gbọ̀n mi ìdẹ́ lẹ́gbọ̀n mi ta mo lè gbà kí ti rí bákan kí má lè kọ̀lẹ́ tiẹ̀ mo lè gbà kẹfẹ́yàwó tó ń ṣe ìyàwó yín torí ọmọ yẹn sọ̀rọ̀. Ẹnu ẹ lọ jàre. Àti pé tó bá gbẹ ti pè mí tẹ́lẹ̀ ti sọ fún mi pé báyìí mo ní wábì kí n máa sọ̀rọ̀ sọmọ yẹn ń jọ yẹn ṣàlàyé fún mi náà. Bọ̀dá mi ọmọ tó ṣẹlẹ̀ sí ni gbẹ máa wọ̀ ọ́ ṣe ti gbọ́ mo ti gbà tá a bá bẹ̀ fẹ́ kẹfẹ́ gẹ́gẹ́ bí ìkọ̀tẹ̀ sọ fún mi ṣe ti gbọ́ bọ̀dá mi ẹ lọ fẹ́ ṣe gbọ́ àti pé bá mi ṣe kíni kan bọ̀dá mi ẹ pè é sí kí lẹ bẹ kí wẹ́dẹ̀ tán. Ó dà ń pò gbọ́ nǹkan tá à ń sọ mo níyàn ò gbé calls mi látijọ́ ò ń sọ pé kí n bẹ̀ pé kò bẹ́ èèyàn ò gbé call mi wait o wọ́n bá Táíwò rè náà hey baby Táíwò kí ló dé tó ń ṣe báyìí fún mi kí ló dé tó ń ṣe báyìí fún mi ṣó fẹ́ pa mí ni. Látijọ́ yìí náà kí ni mo ṣe tí mo fi deserve gbogbo eléyìí at least mo ti bẹ̀ẹ́ níbi òde sọ mi kò tí gbọ́ mọ̀lẹ́ pẹ́ má sọ̀rọ̀. Ayé òní bá ti wọ̀ ní kó báyìí má sọ̀rọ̀ rárá ohun ẹ̀ ò dùn bí ohun ẹ̀ fọ́n lóhun ẹ̀ ṣe é kó gbọ́dọ̀ ohun ẹ̀ hùn. Hello baby jọ torí ọlọ́nkọ sábì tó wà fún mi ṣùgbọ́n please good mo ń bọ̀ wá gbé ẹ̀ bẹ́ẹ̀ sìn. All right baby lọ sí ibo nìyẹn kí ló ń ṣe ẹ́ jàre ọ̀dàlẹ́jọ́ lọ sí ibo. Sọ ní ẹlẹ́mi ni má tẹ̀lé mi jọ torí ọlọ́wọ́n ní tẹ̀lé ẹ o má tẹ̀lé mi torí kò gbọ́dọ̀ rí ẹ tó bá tiẹ̀ máa padà sọ pé fẹ́ wá síbí gan fẹ́ wá bẹ̀ jẹ́ kó ti lóyún ṣùgbọ́n ó ṣe. Kọ́ tó máa ṣẹlẹ̀ lélẹ́yìí máa àwòtẹ́ ní láti wọnú mọ́tò mi gan máa fún ẹ lówó káàbù àbówó sì wà lọ́wọ́ ẹ̀. Mánéjà rẹ̀ àwọn ìlànà ìta mánéjà rẹ̀ tó gbọ́dọ̀. sallallahu alaihi wasallam. Kẹ́hìndé tún kú. Àwọn kankan tí ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ tí kò dẹ̀ yé mi. Tí kò dẹ̀ bí ìfẹ́ ẹ̀yìn nìkan ló bá mi tàn mọ́lẹ̀ sí. Láti kàlẹ́ orí bíbẹ́ kọ́ lògùn náà rí o. Bẹ́ẹ̀ kákárí wọnú kó sọ gbèsè. Ẹ wo kí la máa ṣe sọ̀rọ̀ owó láńlọ́ọ̀dù báyìí. Torí tọ̀nà wá sílé wa jáde kó sówó tá a fi máa gbalẹ̀ mi o. Mo ti wá ta dórí ìta kò yé mi mọ́. Ṣé ìgbìyànjú mi ni ò tó ni? Ilé yìí ni ó jẹ ilé ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n ti lé wa jáde látàrí pé mi ò rówó ilé san. Bẹ́ẹ̀ ni gbèsè oríṣiríṣi pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ tí ò tiẹ̀ ṣe é fẹnu sọ. Wo irú orí burúkú jákujàku olè mi tiẹ̀ wá gbé wálé ayé gan. Mi ò gbà pọ́lọ̀ kankan wà níbi kankan. Ọkọ mi, ẹ wò ẹ má jẹ́ ká torí kanjú ká sọ̀rọ̀ ìsọ lọ́hùn. Ẹ̀bẹ̀ náà la máa bẹ̀ẹ́. Mo dẹ̀ nígbàgbọ́ pé bó pẹ́ bóyá á gbẹ̀bẹ̀ wa. Pẹ̀lú gbogbo ilé tó wà lẹ́yìn. Ṣé irú ni mi ò kí ń kí ni àbí àwẹ̀ tó jọ̀ràn èèyàn ni mi ò kí ń gbà? Wo mi ò gbà kọ́lọ́ nǹkan wà níbi kankan. Àgùsù be lie. Daddy Khalid, ẹ wò ẹ má torí nǹkan tó ń ṣe wá ẹ má fi sọ̀rọ̀ ìsọ lọ́hùn. Ẹ má sọ̀rọ̀ bí aláìgbàgbọ́. Mọ́mí Khalid, mo sọ, ó ti rẹ̀ gbàgbọ́. Wo jẹ́ kí n sọ̀kan fún ẹ. Ebi ń pa mí ò ṣe fìfẹ́ wí.
ebi ò sì mọ̀ pé nìkan ò yó bẹ́ẹ̀ iṣẹ́ ajé ò gbà bòjì kò sọ ọlọ́run kankan bí kankan gbogbo ẹnu ni mo fi sọ. dádì Khalidi a ní kẹ́yìn sọ pé lóun kan kò sí nìkan kan àdúrà tàbí ẹ̀ làwọn máa gbà. nígbà tí ò sí nǹkan a ní ò sí. sẹ́yìn onígbàgbọ́ ni. mi ò ní mọ́. iṣẹ́ ò ti bí kan lọ ìyá ò ti bí kan jẹ èèyàn béèyàn bá búrìnbùrìn ó bójú ìṣẹ́wọ̀ lù ìgbàkigbà lọ fi ń gbìyànjú nǹkan mi tí èso oògùn owó. bàbá ẹ wo mo ti pọkàn mi pọ̀ ẹ ṣe fún mi torí mo ti gbúròó yín púpọ̀ jù bàbá. ó dáa tó bá ṣe bó ṣe fẹ́ nu èmi náà sì tán wọn ó ṣe fún ọ. ọ̀pàǹtì kò ní mí ọmọ ọ̀dẹ̀dẹ̀ lójú ọ̀dárí alágbèsè oògùn àṣebí ẹni jogún èmi tí mo là tí mo tà tí mo fọ́ máa tata sóògùn àtàtà pápá mi tutù lẹ́yìn ògbóná nínú yan bíi lónú ọlọ́ta ẹ̀gbìn ọmọ àgbà tí ń yárùn ọ̀tẹ̀ òbí lọ́ọ̀rì fọkànra rẹ̀ balẹ̀ ó délé ikú olóòbórí ṣé tútù lọ fẹ́ ni àbí gbígbẹ ní tó bá fẹ́ òun láṣẹ fún ọ ṣùgbọ́n o lè tó bẹ́ kíjà sílé nígbà tó nílé ò tí ì sùn kìjà ẹ̀kẹ́ẹ̀kan ìrìn ẹ̀kẹ́ẹ̀kan níyìn. bàbá ẹ mọ̀ jẹ́ ń padà wá torí ṣe rí bẹ́ẹ̀ mo ṣe wọlé lẹ́yìn gan ti rí i pé ìyá ti bá mi mulẹ̀ bí ẹ̀gbẹ́ ṣu kò yẹ kí n padà wá bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. ó lọ padà wá ìgbà tí èsè pé mo ti ṣáájú rẹ̀ sílé tẹ́lẹ̀ oyè wọn lọ rí pètò gbogbo ohun tí wọn bá lò pátápátá ìgbà tó bá padà wá ọ̀dọ̀ ọba láàrin ọkùnrin nu èmi mo wí bẹ́ẹ̀ tí n bá wá ṣe pàjá fún mi wọ́n jẹ́. bàbá ó dájú. ó dá mi lójú mo jogún rẹ̀ lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ ni tí n bá fẹ́ nu mi bọ́ sọ̀rọ̀ yóò dàkọ̀ gbà ó lín tó fẹ́ nù níwọ̀n bá àgbà tó ti ní tó fẹ́ n ó ṣe fún ọ mọ lọ. ìyá ẹ pọ̀. ǹlẹ́ o arákùnrin. bàbá. ọ̀rọ̀ rẹ ti dayọ̀. ìbádùn báyọ̀. dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ dúpẹ́ lọ́wọ́ adániwáyé elédùnmọ̀rì ọba tó lè ní tó lànà wo bí oníbo oníbàbò oníbo oníbàbò àrá lè ya di òkùnkùn lẹ́rù dífá fún Ọ̀rúnmìlà bàbá lọ sóde ìwàràwó wọ́n ní Ọ̀rúnmìlà bó bá lọ òní dé ó ní bó bá ṣe bí ìṣe tèmi tó ṣe bí ìṣe tiẹ̀ ó ní wọn àlọre wò ábọ̀re ó ní torí máa délé lágbé ké tóbi délé aláró torí máa délé lálùkò ké tóbi délé ìkosùn máa délé lódídẹrẹ́ ké tóbi délé ìkó yẹbẹyẹbẹ ewédewé okútì ọ̀tá ó kàṣà ìlọrin ó kàṣà ìbọ̀ orí ọṣẹ tí ń bẹ lọ́wọ́ mi ẹ̀ẹ̀kan so ló lò ó nǹkan ọmọkùnrin rẹ ló sì fi fọ̀ tó bá ti wá lò tán ó wà lọ rí fi bárúgbó lájọṣepọ̀ arúgbó tó ti dàgbà dáadáa tó bá ti wá ṣe bẹ́ẹ̀ tán lówó ìdé ó lówó ńlẹ́yìí kò sẹ́ni tó lówó tú ọ ta lẹni tó mọ̀ tó lówó jù ńlẹ́yìí. Kàrùmí ni mo máa ń gbọ́ bàbá. Kàrùmí ó padà pè é pé kó wá bọ́ ṣe nǹkan ni ó lówó jù lọ lágbo lẹ́yìn òde ni àpèsè nu. inú mi bá dùn bàbá àmọ́ bàbá ṣé kí n tó rí arúgbó ni màá ti lo kinní ni àbí ìgbà tí n bá rí arúgbó tán. obi ó kọ́kọ́ wá arúgbó lọ bó o bá ti wá arúgbó níbi o bá fojú sùn sí lọ́sẹ̀sẹ̀ lọ rí fi ọṣẹ fọ nǹkan ọmọkùnrin rẹ inú ọṣẹ yìí ni má yẹ òun wà tárúgbó tó o fẹ́ lò fún òfin ní kọ̀ọ̀hún ẹ tí òfin ní jà òyàn tó o bá sì ti lò tán orí bó o bá lè ṣàbólógùn tí ní kọ́ ṣe. ọkùnrin yìí mo mọ̀ pé kì í ṣojú lásán ló fi wá ṣe ohun tó ń ṣe yìí láì mọ̀ tọ́jú orí mi àmọ́ gbọ́ ò ayọ̀ rẹ̀ ò ní dalẹ̀ ilé tá a bá fi tó mọ́ ìrì ló wò gbogbo ohun tó bá fòwúrọ̀ rẹ̀ kó jọ kó tó dalẹ̀ ó bàjẹ́ èyí tí mo wí lónìí ó dèbú torí ọ̀rọ̀ tàrúgbó bá sọ kẹ́yìn àtọ̀run ló ti wá. bí aláàjì ṣe fi ọwọ́ ara wọn fa ìlú nìyẹn o aláàjì kọjú tu olú ọ̀ràn ni wọn ò dẹ̀ mọ̀ pé igba ẹ̀ kò tó ṣe lọ́bẹ̀ àlàyé yìí ni mo fẹ́ ṣe fún aláàjà nígbà tó sọ pé àwọn lálàá kó tó di pé wọ́n gba ìpè Khalid
ní pé ká lè dínkù òun ni ò jẹ́ ká ráyè sọ nígbà yẹn. ṣé pé aláàjì ṣe oògùn owó ni àwa ọmọ wa ń jìyà ìṣẹ́ tá a mọ̀. alájẹ ìjọ nítorí ọfẹ bèrè ọkàn ìjọ nítorí náà ẹjọ ó túmọ̀ sí wípé ègún yóò tí kò lórí àwọn àbí. ṣó bẹ̀rẹ̀ ṣó tún ti bẹ̀rẹ̀ eléré wádé kí ni tí mo gbé ilé tó tún sọ yìí náà. ọ̀dà mi dé ń bèrè lọ́wọ́ wọn. ègún èwo ló sọ fún mi pé wà lára ẹnìkan nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí serious ju gbogbo eléyìí lọ reason tí mi ṣe fẹ́ kó tẹ̀lé mi léléyìí o ṣé ọmọ bó ṣe ń bẹ̀ mí tó. please please. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run alájà ìmọ̀. ẹ jọ̀ọ́ kí ni nǹkan tí a lè ṣe tí gbogbo nǹkan burúkú tó ń ṣẹlẹ̀ yóò fi ní ṣẹlẹ̀ mọ́ tá a fi ní gbẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ gẹ́gẹ́ bó yẹ sọ fún yín lẹ́ẹ̀kan gbà tàdé èmi ni àfẹ́sọ́nà yìí. èmi làbúrò kan. ìwọ kọ́ ló máa ṣàlàyé ara èmi ni mo máa ṣàlàyé ẹ̀ please. ọ̀rọ̀ fún gọ́tà ṣẹgbẹ́ ìjọ torí Ọlọ́run ọba. Allah 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 èmi nígbàgbọ́ wípé pẹ̀lú àwẹ̀ àti àdúrà mo nígbàgbọ́ wípé gbogbo bùkátà yìí ó máa bíyà mo máa pe àwọn ọmọ ilé ike òjò àwa sọ kí àlùkùránì Ọlọ́run ò tún ní bẹ̀ṣẹ̀ bàbá wọn inshallah pẹ̀lú ọtí ìyá àdúrà máa dúpẹ́ o